láṣìírí ọmọdé ń kégi àwọn àgbà ló mọ bí tí kì í lọ àárẹ̀ sí ọmọ tó ní bàbá òun ò la tó ní bàbá òun ò lówó tó ń bá bàbá jà tó ní bàbá òun ò lówó tó sì tún bá màmá jà wípé màmá òun ò ṣètò ó dìgbà tó bá dàgbà tó ń bá dá ṣẹ́ṣe àríbó ṣe rọrùn tó gbogbo ẹ̀ yóò tó ọ̀gẹ́. Ọmọ tí bàbá bí tó fi ọ̀bẹ tó fi gún bàbá rẹ̀ pa ìfúra mi ò sí fún bàbá tí wọ́n gún pa torí wípé kí ni pánsá ò fura pánsá jáná àjà ò fura làjà fi jìn wọ́n ní onílé tí ò fura olè ní kóru wọn lọ torí pé tó bá jẹ́ pé wọ́n fura ní ọmọ ọkọ kò ní hùwà ọmọ àlè ìyá rẹ̀ ní ẹjẹ́ àfurasí níbi tó ti lọ rè gbé oyún rẹ̀ wá. Bàbá mi a máa sọ wípé ọmọ tó ragun sí bàbá rẹ̀ lọ́wọ́ àtèyí tó fi àdá tó fi gé bàbá rẹ̀ lọ́wọ́ àdúrà kan náà làwọn méjèèjì ó gbà. Ó jẹ́ kí n rántí orin King Dr. Saheed Òṣùpá tó sọ wípé kọ́mọ tó jogún ó tọ́ máa ń sọ wọ́n jọ ọgbọ́n ní tèmi kọ́mọ tó jogún owó jọ ọgbọ́n ní tèmi yàtọ̀ sí èèyàn táyé fọmọ ṣàdánwò fún tó wá rí pọ́mọ arúgún ló fẹ́ fi ogún lẹ̀ fún kò burú rárá kí bàbá jọgbọ̀n kó tó kú kọ́mọ akótí lè tà má lọ kògùn tà tó bá lọ. Ó wá tó wá sọ nídàkejì ó ní tọ́mọ tó jogún owó tọ́ máa ń sọ kọ́mọ tó jogún owó jọ ọgbọ̀n ní tèmi yàtọ̀ sí èèyàn táyé fọmọ ṣàdánwò fún tó wá rí pọ́mọ arúgún ló fẹ́ fi ogún lẹ̀ fún kò burú rárá kí bàbá jọgbọ̀n kó tó kú ṣùgbọ́n tọ́mọ bá da tí bàbá sọ rú ẹ̀ o kò burú rárá káwọn ará àdúgbò fura sí. Fúdìí èyí ọmọ rere ni mo fẹ́ ká ẹjẹ́ àyà ẹjẹ́ àjọmọ tí àwọn òbí á lè máa mú yangàn lẹ́yìn wá ọ̀la. Mímú mi rántí orin tá a máa ń kọ ní secondary school wa tá a máa ń ní ṣe mí lọ́mọ rere bí Samuel ọmọ tó ń gbọ́ràn tó ní tẹríba ọmọ tí kì í bá òbí rẹ̀ jiyàn ni kò ṣe mí o Olúwa ìwọ ń kọ́. Ọmọ rere mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àyà mo ń sọ yìí nítorí àwọn ọ̀dọ́ nítorí àwọn èwe wa ọmọ rere ni ẹ jẹ́ àyà ọmọ tí òbí á lè máa mú yangàn òun ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àyà. Eléyìí mo fi ń ṣíde ètò tèmi lénìí ètò kan ètò tí Ọlọ́run ọba mi yọ́nú sí ètò kan èyí tí Ọlọ́run ọba mi fòǹtẹ̀lù ìrírí ayé ètò ní ìrírí lórí wọn ṣe àkùkọ tí ò bá ṣe Ọlọ́run ọba mi tó dé ládé báwa ti ṣe wá ń lù ú ti ń dán fún wa lórí ìkànnì yìí kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe agbára wa bí ò bá ṣe agbára Ọlọ́run ọba torí a ti mọ orúkọ tó ń pọ Ọlọ́run ọba mi wọ́n ní adùn ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí aṣòro ṣe bí ohun tọ́lọ́run ò lọ́wọ́ sí báwa ti ṣe wá ń ṣe nù títí tá a tún fi wọnú oṣù tuntun tá a wà nù rẹ̀ yìí torí ká lè ká mú káwa kàn ó kọjá Ọlọ́run báwo rí ká fi wé nǹkan kò sáfiwé fún ìláyé àláwùrà bí toróhùn lọ́ba tí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ òun náà ni ó sì máa wà nígbà tí bẹbẹ ò ní sí mọ́ toróhùn gangan fúnra rẹ̀ ní bẹbẹ tí ń bẹ òun lọ́ba àná òun lọ́ba òní òun náà lọ́ba ọ̀la òun lọ́ba ọjọ́ gbogbo ìyáni aláwù yá zálí jalali wálé kìràmì bá mi tó dọ́run méje tó dálẹ̀ méje tó wá fayé ṣẹ̀kẹ̀ẹ́dógún ìyìn ní forúkọ rẹ̀ èmi á máa sọ pé ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni ẹgbà yìí. Bẹ́ẹ̀ ni a tún ti dé sórí ètò padà lónìí ìbà làwa fi wọlé sórí ètò wa ìbà. Ká tún rí ẹ̀kọ́ kan tàbí méjì ká tún rí kọ́ lórí ètò lónìí. Ọlọ́run á wá béèrè fún ọgbọ́n tòun ti mọ̀ lákọ̀tún lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ọba bàbá wa gbé wọ̀ wá. Ìbà làwa ò máa fi gbogbo ọjọ́ ayé tàwájú. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko pàápàá jùlọ ẹ̀yin Muslim brothers and sisters mo kí gbogbo wa happy Ramadan àti àwọn tí Christians wa náà a tún kí wọn pé happy Lent abẹ́rẹ́ pé àrà ọ̀tọ̀ lọ́lọ́run bá ṣe tọdún ìfún wa torí wípé kí ni bá a ṣe ń gbàwẹ̀ lọ́tún òun náà là ń gbàwẹ̀ lósì ò rí pé tá bá máa fi ní pé a parí gbogbo àwẹ̀ yìí lọ́gán báyìí làdúrà ó gbà lọ́gán báyìí lórílẹ̀‐èdè yìí ó wá yí padà yóò yí padà sí dáadáa ẹ jẹ́ á kóra wa ní ìjánu o ẹ jẹ́ á kóra wa ní ìjánu torí
Ramadan kì í ṣe ìyànjẹ ẹnu nìkan, kì í ṣe ká pa ebi mọ́ra nìkan, ó túmọ̀ sí wípé ká fi ìbàjẹ́ sílẹ̀, ká fi ìbínú sílẹ̀, ká fi ìkórìíra sílẹ̀, ká fi ìtọ́nijẹ sílẹ̀. Ṣé rí gbogbo àwọn ìwà tí a ti ń wù sẹ́yìn tí ò da, ẹjẹ́ ata ti wá rin ọwọ́ rẹ̀ bọlẹ̀ nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí, pàápàá jùlọ ní oṣù Ramadan tá a kẹsẹ̀ bọ́nú rẹ̀ yìí. Tá a bá máa fi parí oṣù ọ̀hún, tá a máa fi parí ọdún ọ̀hún, ẹ má jẹ́ àtúpadà sí ìdí rẹ̀ mọ́. Ká wá mú ìwà rere ká mú lókùnkúndùn. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé prógrámù wa yìí, ìwà rere náà la máa ń kọ́ra wa, torí ìwà rere ni ẹ̀ṣọ́ ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn. Lẹ́ẹ̀kan sí, a kí gbogbo àwọn Muslim brothers and sisters, a kí yín happy Ramadan. Àwọn ti Christian wa, a kí yín happy Lent. Ẹ̀mí àgbàjá, ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ni ó gbàjá láyọ̀ àti àlàáfíà. A ṣe bá àwọn ìyá mi atapádorí àtẹ̀dọ̀jọ kan, àwọn láti fún jòrò ọ̀rọ̀ gàlàtà. Ẹ̀yin ìyá mi apanimọ́wàgún olókìkí òru àfijọ́ ẹyẹ tí ń jẹ láwùjọ àwọn ẹgbẹ́ rẹ̀. Torí pé kí ni alẹ́ lóṣù la gbọ́ porogododo, àjìnlójì la gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ àwọn ìyá mi. Igi lodò, ìkòkò la mọ̀, wọ́n ní èyí ayídó, ẹ má ṣe jẹ́ ayíkòkò, torí tá a bá yí kòkó inú alámọ̀ àbàjẹ́. Ìgbáyín la ṣe nírọ̀lẹ́ ẹ̀tọ́ ní ẹjọ́ ojú wa ṣe o. Àwa tara kíkì ìyá fi kí gbogbo àwọn àlùmọ́ àwù, àwọn representative ànábì, àwọn tó jẹ́ wípé láti ìgbà tánábì ti lọ, àwọn ni wọ́n tún ṣe kíni lọ́tún gbé òpó ẹ̀sìn Islam, àwọn ni wọ́n tún gbé dání. Àwọn àfáà wa ń lé lóko, àwọn tó ṣe wípé wọn ò forí balẹ̀ fẹ́ni kankan yàtọ̀ sí Ọlọ́run ọba Allah. A kí yín pẹ̀lú kíkí tó lóore tó lọ́lá jùlọ, pẹ̀lú ṣíṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kò tán síbẹ̀ o. A kí àwọn pàìtọ̀ àwọn wòlíì wa pátápátá, àwọn tó ní mẹ́ta lọ́kan, àwọn tọlọ́run bàbá, tọlọ́run tọmọ àtọlọ́run ẹ̀mí mímọ́. A kí yín pàápàá jùlọ ní oṣù tá a wà nù rẹ̀ yìí. A fi lẹ́ǹtì náà tó fi kí yín hallelujah o ọmọ ìgbàlà. Ó ń bọ̀. Jìnnà sí wọn bí sọmọ sílẹ̀ o, ara ló ń ta wọn ṣe. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa padà sórí ètò wa, ètò yín ìrírí ayé. Ètò tí ń kọ́ wa bẹ́ẹ̀ a ti ṣì lè rí ilé ayé yìí gbé ní dáadáa. Níbi tí a ti ń fi ìrírí ọmọ ènìyàn tá a ti fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́. Èmi á máa sọ pé kì í ṣe torí kan tàbí méjì, nítorí kí a lè rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú ilé ayé yìí ni. Nítorí ẹ̀ mo ṣe sọ pé ọlọ́gbọ́n àtònísùúrù àwọn ni wọ́n máa ń kógo ìrírí ayé yìí já. Ìdí tí mo fi ń sọ pé lẹ́yìn tí a bá fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tán, ká tún mú díẹ̀ nínú àgọ́ alágọ̀ ká tún fi kún ọgbọ́n, torí mo mọ̀ wípé kí ni nǹkan tí mò ń sọ, òun náà ni nǹkan tí mo pè ní ìgbéraga. Ṣẹ́rí nínú oṣù Ramadan tá a wà yìí, ṣẹ́rí bá a ṣe ń gbàdúrà tá a sì tún ń gbàwẹ̀, ó ṣeé ṣe kí ìwà ìgbéraga kó gba gbogbo iṣẹ́ ọwọ́ rere ẹ̀dá, kó gbà dànù, kó bàjẹ́. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní ìgbéraga ní ṣíwájú ìparun, gẹ́gẹ́ bí ìwà rẹ̀lẹ̀ ṣe ń ṣíwájú ìdẹ̀ra. Tí àwọn olóyìnbó a máa sọ ní pride goes before destruction while humanity goes before honor. Ẹ má ti gbàgbé, láfikún ìwà ìgbéraga a máa lé aláàánú jìnnà sẹ́dá, gẹ́gẹ́ bí ìwà ìrẹ̀lẹ̀ ṣe máa ń mú olóore tí máa ń mú súnmọ́ wa, tí máa ń mú súnmọ́ ẹ̀dá. Ẹ wá rí ogúnlọ́pọ̀ ènìyàn ní máa ń gbàdúrà wípé kí Ọlọ́run ó gbé òun kọ aláàánú, kí Ọlọ́run gbé òun kọ olóore, ṣùgbọ́n ìwà ìgbéraga ọwọ́ wọn yìí kò jẹ́ kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè pàdé olóore tí wọ́n fẹ́ bá. Látàrí ìwà ìgbéraga tí wọ́n ní, ìwà náà ò jẹ́ kí wọ́n lè pàdé olóore. Kí wá ní ohun tí a ń pè ní ìgbéraga gangan? Ohun tí a wá ń pè ní ìgbéraga, ṣé ẹ rí ìgbéraga ó pín sí ọ̀nà oríṣiríṣi. Àpẹẹrẹ ká ṣe lálápẹẹrẹ, kí èèyàn méjì ó máa jà, kí wọ́n wá ní kí kan wá máa sọ wípé kí ni kọ́kọ́ fẹ́ kí fún, ṣe bóun ló jẹ̀bi náà, kí ni mo kọ́kọ́ fẹ́ kí fún, tó ti gbàgbé wípé ká dọ̀bálẹ̀ fáràrá. Ìyẹn ò sọ pé ká má ga,
kéèyàn máa ní òun ò lè bẹ̀bẹ̀ òun ò sì lè gbẹ́bẹ̀ tó ti gbàgbé wípé àtẹni tí ń bẹ ni àtẹni tí wọ́n ń bẹ̀ lọ́jọ́ kan ni àwa méjèèjì tá a lọ rè kúnlẹ̀ fún ọlọ́run ọba tá a lọ rè bẹ ọlọ́run ọba lókè. kéèyàn máa ní àwọn ìwà kó máa rò wípé rẹ̀ kò lè níláárí látàrí wípé òun ti lówó jùlọ kó máa wò pé ẹgbẹ́ rẹ̀ ò lè níláárí tó ti gbàgbé wípé èní lárí kò sẹ́ni tó mọ̀la tó jẹ́ wípé bẹ́ẹ̀ yóò ṣe èmi ò ṣe èní lárí kò sẹ́ni tó mọ̀la òun ló mú babaláwo máa fi dífá ọ̀rọ̀ rún kí ọkọ àtìyàwó máa bára wọn jà nílé kó máa sọ̀rọ̀ òdì síra wọn kó máa búra wọn lọ́tún lósì àwọn ìwà tí ò dá àwọn ìwà ìgbéraga rí. Kí ọmọ má gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu kọ́mọ máa rí àwọn òbí rẹ̀ fín bí mo ti ṣe sọ níwájú tí mo ní ọmọ tó rago sí bàbá rẹ̀ lọ́wọ́ àtèyí tó fàdá tó fi gé bàbá rẹ̀ lọ́wọ́ àdúrà kan náà làwọn méjèèjì ó jọ gbà kí làdúrà ọ̀hún ọmọ ò ṣerú ẹ̀ fún wọn ni. Kí ọ̀gá iléeṣẹ́ máa rò wípé nítorí pé òun ti ní owó lọ́wọ́ kó wá máa fi owó rẹ̀ kó máa fi ní àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ kó máa fi owó ọwọ́ rẹ̀ kó máa fi ní wọ́n lára àwọn ìwà yìí ò dáa. bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ti ṣe ń wò yìí gbéraga kì í bímọ tó sunwọ̀n torí àwọn ọmọ tí gbéraga máa ń bí àwọn náà ní motómotó mojùmojù àwa la wà ń bẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ gan-an kí lẹ fẹ́ ṣe fún mi tá ń tó bẹ́ẹ̀ èmi ní kò sẹ́lòmíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ẹ̀dá máa sọ̀rọ̀ bí pé òun lọ lọ́run kó máa sọ̀rọ̀ bí ìgbà pé kò sí ọlọ́run ọba kó máa sọ̀rọ̀ bí ìgbà pé lẹ́yìn òun kò tún sẹ́lòmíì. a ní òun la dájọ́ ayé ó ti gbàgbé wípé gbogbo ẹjọ́ tá a bá dá láyé yìí yálà á dá ní ti dáadáa ní tàbí dàkejì ọlọ́run ọba mi òkè yóò tún gbogbo rẹ̀ dá. Kí ẹ̀dá dẹ́kun ó yẹ máa ro ọmọlàkejì pin kó ra rẹ̀ ní motómotó torí ọlọ́run ọba mi ni òun nìkan lọ́ba motómotó òun ló dífá fún ìtàn kékeré tí ń fẹ́ rọra sọ fún wa yìí ṣe rí bàbá olówó kan ló wà tó ṣe wípé mẹkáníìkì kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ tí bàbá yìí bá ti wá ń lọ tó bá ti ń drive out bóyá ó ń lọ síbi iṣẹ́ ni tàbó ń jáde yóò máa sọ fún mẹkáníìkì yìí wípé ìwọ ò lè méèkì ẹ ìwọ tó kàwé olódo ò lè méèkì ẹ kò sígbà tó máa ń kọjá gbogbo ìgbà tó bá ti ń kọjá àṣà a máa fi owó ọwọ́ rẹ̀ a máa fi ọ̀pẹ́ẹ̀sì arákùnrin mẹkáníìkì yìí kò sí nǹkan tí ò ṣe fún tán ìgbà mi ò lè kì í mọ́lẹ̀ kó gbá lójú kó pariwo mọ́ lójijì. ṣẹ́rí ló wá di ọjọ́ kan ọmọ bàbá olówó yìí bọ́ sí ìdùbúlẹ̀ àìsàn ló di gbàgbàgbà wọ́n sáré gbé lọ ó di hospital ó di ilé ìwòsàn nígbà tó délé ìwòsàn dókítà ní wípé ẹ̀jẹ̀ ni wọ́n gbà sí ọmọ náà lára torí wípé kí ni bóyá ó ti lùsì ẹ̀jẹ̀ ni látàrí àwọn kan tó ń lò. gbà tí bàbá máa fẹ̀jẹ̀ lẹ̀ jẹ́ bàbá ò bá tọmọ ṣiṣẹ́ ìyá náà gbẹ́jẹ̀ kalẹ̀ jẹ́ ìyá náà bọ́mọ ṣiṣẹ́ ọmọ wa wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. ọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ yóò wá já bàbá yìí láyà débi wípé ńgbà tí dókítà ní kó bẹ̀rẹ̀ sí máa rẹ̀ wẹ́ ẹ̀jẹ̀ kiri torí pé ẹ̀jẹ̀ tí ó bá ẹ̀jẹ̀ ọmọ òun ṣiṣẹ́ ó ṣọ̀wọ́n púpọ̀ níbo ta ló wá nírú ẹ̀jẹ̀ náà ta ló wá wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ké gbàjarì bàbá bẹ̀rẹ̀ sí ní gbéra ṣánlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sunkún torí ọmọ kan ṣo tí bàbá yìí bí náà ni. ọ̀rọ̀ yìí ló wá ta sí arákùnrin mẹkáníìkì yìí létí ló bá gbéra ló gba ilé ìwòsàn lọ. bóyá tóun bá rè é fi ẹ̀jẹ̀ tòun sílẹ̀ bóyá ó ṣeé ṣe kó bá ti ọmọ bàbá yìí ṣiṣẹ́. nígbà tó máa fi délé ìwòsàn àwọn dókítà bí léèrè pé èéṣe kí ló wá kí ló ṣẹlẹ̀ ló ní pé ọmọ olóore òun kan ló wà ní ilé ìwòsàn bíbá òun sì gbọ́ wípé wọ́n fẹ́ fi ẹ̀jẹ̀ wọ́n fẹ́ donate ẹ̀jẹ̀ fọ́mọ òun ìdí nìyí tóun fi wá báwọn dókítà ṣe mú wọlé nù mú bọ̀. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n máa fi mú arákùnrin yìí wọ sínú ibi tí wọ́n ti lọ rèé gba ẹ̀jẹ̀ lára rẹ̀ lọ́wọ́ rí wípé ẹ̀jẹ̀ arákùnrin yìí ìyẹn tí ń ṣe mechanic man yìí ẹ̀jẹ̀ rẹ̀ ó wà tálì pẹ̀lú tọmọ yìí ẹ̀jẹ̀ rẹ̀ bá ṣiṣẹ́. lọ́gán ni wọ́n sáré pa ẹ̀jẹ̀ yìí pọ̀ lọ́ṣà sáré fà sọ́mọ náà lára ló di wípé ọmọ náà bẹ̀rẹ̀ sí ní gbádùn bọ̀ díẹ̀díẹ̀.
èyí ni bàbá ọmọ yìí gbọ́ wípé ara ọmọ òun mà ti ń yá bó ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún nù, ojú bá tì í, ojú gbà tì ló dáwọ́ bojú. Ló ní pé ládùúró gbogbo nǹkan tóun ṣe, ládùúró gbogbo aburú tóun ti ṣe sí ìwà arákùnrin yìí, kí ló ṣẹlẹ̀, kí ló dé tó fi jẹ́ pé wọ́n ló tún wá gbòun là. Ṣùgbọ́n ìgbà tí arákùnrin mẹkáníìkì yìí ó fi fèsì, ó ní òun ò kì í ṣe oníwà ìgbéraga, ó ní ìwà ìrẹ̀lẹ̀ lòun ní, pé gbogbo ìwà ìgbéraga tó máa ń hù sóun, ó ní òun ò fi ṣèwàwù, ó ní tóun bá ní kóun fi ṣèwàwù ni òun ò ní gbọ́ pé ọmọ rẹ̀ nílò ẹ̀jẹ̀ débi tóun ó wá sínú ìbùsàn. Látàrí wípé ẹni Ọlọ́run lòun, òun ò sì níwà ìgbéraga lọ́wọ́, àti pé pàápàá jùlọ ọmọ bàbá yìí fún ara rẹ̀ jẹ́ èèyàn, ọmọ tó ṣèyàn ni. Òun ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé ká jẹ́ ọmọ rere, ká jẹ́ ọmọ tí ó ṣe é mú yangàn. Ọmọ bàbá yìí jẹ́ aláàánú èèyàn, oníwà ìrẹ̀lẹ̀ lọ́mọ bàbá yìí. Látàrí ìwà tí ọmọ bàbá yìí a máa hù sí mechanic man yìí, ìdí nìyí tí arákùnrin tí ń ṣe mechanic yìí fi gbéra tó fi wá fi ẹ̀jẹ̀ kalẹ̀ nílé ìwòsàn. Bẹ́ẹ̀ ni o, torí iṣẹ́ rí ìtàn tí mo ra sọ lóní ráńpẹ́ yìí, ìtàn yìí jẹ́ kó yé wa wípé ìgbéraga a máa fọ́ ẹ̀dá lójú, a máa fọ́ ẹ̀dá lójú débi wípé èèyàn ó máa rí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ bí ẹni pé kò lè jẹ́ èèyàn, bó sì ṣe jẹ́ wípé bóni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀, torí ẹni tí ẹ lérò wípé kò lè jẹ́ èèyàn lénìí lè padà wá di ẹni ayé fẹ́ lọ́la. Òun ló jẹ́ máa kọrin tí mo fi ń sọ pé Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé fẹ́. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé fẹ́. Ẹni táyé bá ń fẹ́ kí n bá yín lárùn kankan. Ẹni tá ò bá ń fẹ́ ìwà rẹ̀ ò lè bá mú, àìdára ni ó fìgbà tó bá jàjà ṣoore. Bẹ́ẹ̀ níṣẹ́ wá rí inú oṣù tá a wà nù rẹ̀ yìí, Ọlọ́run ọba mi ò fẹ́ ìwà ìgbéraga, kò fẹ́ ìwà ìgbéraga, ìwà ìrẹ̀lẹ̀ Ọlọ́run ni a fi ṣe inú oṣù yìí, torí inú oṣù ẹ̀yọ́nú, inú oṣù yọ ẹ̀ṣẹ̀, inú oṣù náà la wà yìí. Ọlọ́run ò fẹ́ ìwà ìgbéraga. Mo fẹ́ kẹ́ ẹ rántí wípé ìwà yìí kan náà ni Ṣètánì hù lọ́jọ́ kìíní àná, tí Ọlọ́run ọba mi fi lé kúrò lọ́gbà ìdẹ̀ra lọ́jọ́ kìíní àná, látàrí wípé Ọlọ́run ní kó tẹríba fún ànábì wa Ádámù alayhi salatu wassalam, tó kọ̀ jálẹ̀ pé òun ò ní tẹríba, tí gbogbo àwọn màláìkà tó kù sì ṣe bí Ọlọ́run bá ṣe wí. Ìwà ìgbéraga yìí òun ni èṣù fi dẹni ègbé, ló fi dẹni ẹ̀kọ́ fún Ọlọ́run ọba àti fún àwọn ọmọ adarí oorun pátápátá. Ìwà èṣù òun ni ìwà ìgbéraga, ìwà ìgbéraga ni ìwà èṣù. Ẹ jẹ́ á ṣọ́ra fún èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé kí àdúrà wa ó lè gbà, ẹ jẹ́ á ṣọ́ra fún èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwà ìgbéraga, ẹ jẹ́ á lọ ọwọ́ rẹ̀ bọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ á dẹ́kun ìwà ìgbéraga. Ṣé rí àwọn àdúrà míì kò kí ń gbà, kì í ṣe nítorí wípé Ọlọ́run ò gbàdúrà òun, bọ̀ nítorí wípé ìwà ìgbéraga ọwọ́ ẹ̀dá a máa ṣe tánàdí, a máa dínà àdúrà fún yín láti kọ́kọ́ ṣe sọ́rì fọmọlàkejì yín, yálà bóyá ẹ̀yin lẹ jẹ̀bi ni tàbí ẹ̀yin lẹ jàre. Ẹ jẹ́ á pè sórí ètò, ẹ jẹ́ á jọ darapọ̀ mẹ́tò tòní. Àwọn nọ́mbà tẹ́ pè sí náà rèé 070 tẹ́lẹ̀ sẹ́yìn rí látàrí ìwà ìgbéraga. Kí lẹ ti ṣe rí? Ṣé ọ̀gá yín ti lé yín kúrò lẹ́nu iṣẹ́ rí látàrí ìwà ìgbéraga? Yálà èyí tó ṣẹlẹ̀ sí yín ni tàbí èyí tó ṣẹlẹ̀ sẹ́ni tẹ́ ẹ mọ̀ rí, àbí pé ọ̀gá yín kan wo ló ń mú ìwà ìgbéraga tí ń ṣe ìwà mọ́tò wípé èmi ni mo tó báyìí, èmi ni mo wà ń bẹ̀, kò sí ohun tó lè ṣẹlẹ̀. Ìwọ́n àwọn ọ̀gá yín, irú àwọn ìrírí wo lẹ ti rí tó ti fara pẹ́ ìwà ìgbéraga? Ẹ pè sórí ètò, ẹ jẹ́ á jọ darapọ̀ mẹ́tò tòní, torí ètò tí ń kọ́ni lẹ́kọ̀ọ́, tí ń kọ́ni lọ́gbọ́n ni. Bẹ́ẹ̀ ò ṣe, èmi ò ṣe, ìrírí sì rèé, àgbà ohun gbogbo ló ṣe nílé ayé. Eléyìí la máa fi kẹ́sẹ̀ tó tò nílẹ̀. Bẹ́ẹ̀ ni, àwa láwọn máa wá, ẹ̀yin láwọn máa bá, a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni bá wá ní àmàbọ̀, ṣùgbọ́n òun nìkan la ò ní dé bá.